Hello ẹ̀gbọ́n mi. Ẹ rán mi létí fún èmi yẹn náà. Ọdúnládé Jonathan ọmọ Adékọlá. Ẹ̀gbọ́n mi tó pẹpẹ. Ó ní bàjẹ́ fún. Àmì ibo lẹ́wà. Báyìí bí a ṣe ń sọ̀rọ̀ mo wà ní University of Lagos. Ẹ̀yin àtàwọn ọ̀rìn yín ṣá. Pẹ̀lẹ́. Ẹ wo mo fẹ́ sọ nǹkan fún yín ni, ṣé kí n sọ? Sọ. Ẹ láìkì òfófó. Lágbára Ọlọ́run. Ṣé ẹ mọ Ológo Àrà àti Arójà? Ẹ tí mo mọ̀ dáadáa ni. Kí lẹ lè sọ nípa àwọn orin wọn? Makes sense. Department wo lẹ wà ní church náà? Èmi wà ní choir. Kwaya ni yín. Ó tiẹ̀ da ẹ kọrin ẹ̀mí kan fún mi. Ẹ ń ṣí eré, orí yín burú, wọ́n ń ṣí eré, ó dẹ́yìn dẹ́yìn gan. Èpè nìyẹn, èpè ó dá ẹ̀gbọ́n mi, àdúrà ló ṣe pàtàkì. Ìdí rẹ̀ tí mo ṣe fẹ́ recommend orin kan fún yín látọwọ́ Ológo Àrà tó ti feature Arójà. Wọ́n pe àkórí ẹ̀ ní àdúrà. Orí ẹ pé gan. Kí ni mo pè é? Àdúrà. Ẹ kárí ẹ̀gbọ́n mi. Orin yẹn ní mí sí, orin tó yẹ kí gbogbo èèyàn ní ni. Ẹ lọ ṣe afẹ́ ṣe báyìí. Ẹ jẹ́ kí n play díẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́. Àdúrà ń gbà fẹ́ni tó bá ń gbàdúrà o. Àdúrà ń gbà o, ọ̀rẹ́ mi gbọ́ o. Àdúrà ń gbà fẹ́ni tó bá ń gbàdúrà o. Ọ̀rẹ́ mi gbàdúrà kọ́rẹ́ kó dayọ̀. Kí lẹ rí sórin yẹn? Ó gbóná gan. Orin yẹn pọ̀ àbí ó pọ̀? Ẹ wo, mo fẹ́ lọ máa gbórin yẹn lọ. Ó wà ní Audiomack. Ẹ kàn search fún àdúrà látọwọ́ Ológo Àrà. Ó feature Arójà ń bẹ̀ ẹ rí. Ẹ lọ máa gbọ́ kẹ́ máa gbádùn ẹ̀. Bàbá rẹ̀ ní tó ń ríran bí ò bá ti gbàdúrà òfò lórí o. Ó lè ríran kó má ṣe rí solution, ó dá mi lójú. Àìsáyà ló sọ fọ́bẹ̀ Hesekiah wípé kó palẹ̀ ilé rẹ̀ mọ́, wípé níwòyí ọ̀la ó máa kú. Lẹ́sẹ̀kẹsẹ̀ ọba Hesekiah kọjú sógiri òwe. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní kíkan. Lójú ẹsẹ̀ lọ́lọ́run tún dá Àìsáyà padà sí Hesekiah wípé òun fọdún kọdún rẹ̀ dandan o.